lẹ́kùn bí tójó kọ́ kò sóhun tẹ́díyẹ Fúlàní kò sóhun tẹ́díyẹ tó lè fẹ̀yẹ àṣà ṣe tó lè fẹ̀yẹ Yorùbá àṣà ṣe o tó lè fẹ̀ àṣà Yorùbá ṣe kò sóhun tẹ́díyẹ ẹ̀yin Gàmbàrí máa gbọ́ kó máa sáǹdì létí kò pọ̀ létí kò sóhun tẹ́díyẹ tó lè fẹ̀yẹ àṣà ṣe ó yá òjò pé wé ìkòkò bó lè ya kó ya bó bá lè ya kó máa ya o bó lè ya kó ya òjò pé wé ìkòkò bó lè ya òjò yà máa pa ewé kòkò ni tó bá lè ya kó ya bẹ́ẹ̀ yín tó ń wó láàrójù á padà fàya ni ṣe forí gbalẹ̀ ni ẹ̀yin Fúlàní jẹ́ ìsanwó ni àṣà bàbá wa wọn á ní ìṣe ènìyàn ní ṣe ẹranko Fúlàní fẹsẹ̀ yọ ẹ̀jẹ̀ Fúlàní fẹsẹ̀ kọ ẹ̀jẹ̀ ń yọ àwọn ẹni yìí ni pé tọ́n bá lásìdẹ́ǹtì táwọn èèyàn bá lásìdẹ́ǹtì wọn á níyàn méjì ló kú pẹ̀lú màálù kan àtàwọn èèyàn mọ̀ yín sí èèyàn Nàìjíríà wá sọ yín déèyàn tán ẹ̀dẹ̀ wá dé ipò pírẹsidẹ́ǹsì láyé Buhari báyìí àwa retí gbọ́rọ̀ mọ́ nàdán yìí ẹ̀yin Christian ló kàn láàárọ̀ yìí o ṣé kí ní ẹ̀yin Christian àbí kí sọ pé àwa Christian though I am a Muslim but wọ́n jẹ́ kí Islam kó sú mi Ọlọ́run ọba wọ́n jẹ́ kí Islam kó sú mi wọ́n lé àparò kan ò ga jù kan lọ láyé ń bí àfẹ̀yí tó bá gorí ebè ṣé àparò mùsùlùmí tó ti wá gorí ebè ni kí ló dé kí làwọn ẹlẹ́sìn tó kù ṣe irú òfin burúkú irú àgbákò òfin wo lélẹ̀ bí ẹ mọ̀ ẹni tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n ti sọ̀rọ̀ sókè o àwọn Fúlàní ti sọ̀rọ̀ olórí wọn ni ẹgbẹ́ mo ṣe ṣòjọ́ o mo láwọn ogun mi ò ní gbà ó dàbẹ̀ ni pé mò ń sọ àṣẹ yẹn lẹ ti rí báyìí nísìn olórí wọn ti bọ́ta El-Rufai olè ń wò yìí nígbà tí wàhálà máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ní Nàìjíríà láyé Jonathan pé Jonathan ogun yẹn kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ogun Boko Haram máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ibo ló ti bẹ̀rẹ̀ ìlú wo gangan ló ti kọ́kọ́ ṣẹlẹ̀ kì í ṣe Kaduna yìí náà ni kì í ṣe Kaduna yìí ni El-Rufai ni ex-governor of Kaduna State ó ti bọ́ta ó ti sọ ó ní there will be no peace in Nigeria ó ní the only way is the hard way tí peace ṣe gbọ́dọ̀ wá Nigeria kó tó wá sọ the only way yẹn wá rẹ́rìn ó bọ́ síta ó ṣàwàdà ó ní ẹ̀yin Kírísítẹ́nì ó láwọn tàn yín ni o wàláì ó láwọn gbé yín ní gógó ni o ó nítorí kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe máa play ẹ̀ fún yín o ó lẹ́ ń wò yẹn máa unmute ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ẹnu oníkànnì tí máa gbọ́ pọ̀n ẹnu ọ̀dẹ̀ láti máa gbọ́ mọ́tà ẹ kí ó kọ́ra láìsẹ̀ díẹ̀ fún yín kẹ́ ẹ lè bá gbọ́ dáadáa tó wọ́rọ̀ tó ń rùyàn nínú ni ó ní muslim ticket táwọn ní kẹ́ ẹ dìbò fún ó láwọn tàn yín ni ó sọ gédégbé ni ó ní we deceive you ó ní our agenda as muslim ticket ni wípé káwọn lè Islamize Nigeria ó ní we deceive you to Islamize Nigeria and not just in Kaduna to the federal level ni that is the only way there will be peace in Nigeria mi wá mọ̀ bóyá Rẹ̀mí Tinubu náà á lọ rán nìkọ́ọ̀bù bó dẹ̀ ẹ má wọrí èmi tí ẹ má wọrí kò tẹ́ ní pé mo ṣọmọdọ̀ ń lu òyìnbó mọ́ máa fi ṣe ọmọdọ̀ lẹ̀ máa ta ìjáàbù fún yín ẹnu awí fún ọba jó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jó gbà a ní àwọn pípù yìí wọn ọ̀rọ̀ election kọ́ what they want ni pé ilẹ̀ làwọn fẹ́ land grab aláwọ̀ bàbá wọn and Usman Dan Fodio when he came to Kilorukwe, Nigeria in 1804 he was already told the Kaduna people and àwọn ọmọ pé kí wọ́n try kí wọ́n gba ilẹ̀ wọ́n ní ilẹ̀ kò sí fẹ́ nìkan bàbá wa ndé sọ pé tolúwa ló nílẹ̀ àwọn sọ pé olúwa kọ́ ló nílẹ̀ o wọ́n ní he who fought and won
òun ló nílẹ̀. Eti ẹ wá gbàgbé o bàbá wọn 1804 Usman Dan Fodio ló dé sí Kaduna. That same Kaduna lára àwọn ọmọ ẹ̀ yìí El-Rufai tí ń sọ fún wa wípé àwọn ẹgbọ́rọ̀ lẹ́nu sọ̀rọ̀ ọkọ̀ jẹ́ ká yí gbọ́ ẹ̀. Babu wani makareci da zai zo ya ce We'll come back for a discussion. Duk da taron dangin da aka yi, duk da addini da aka yi amfani da shi, Allah ya ba Asiwaju nasara. Abinda muka samu muka yi a Kaduna yanzu an yi shi a ƙasa gaba daya. Babu wani makareci da zai zo ya ce zai fito ya ce shi zai yi siyasa na kiristanci ya ci zaɓe. Peter Obi ya yi ga inda yake. An yi maganin wannan dole suka yi shuru. Tun da Asiwaju ya ci zaɓe kan sit. To da haka ne za a samu zaman lafiya a ƙasar nan. To shi ma kaga ya aka sake aka ƙara sai komi sai ya wallahi abinda muka yi kenan kuma ni da wasu daga cikin mu a ganin mu mun gama aikin. This has caused a huge debate. In case ẹ̀yin tẹ́ bá gbọ́ Hausa translation lẹ ń wò níwájú ẹ̀yin tàbí kẹ́ pé àwọn tó bá gbọ́ Hausa kẹ́ni kó jókòó bá yín translate ẹ̀. He even went further to the extent pé ó sọ wípé àwọn kan àwọn Christian Association of Nigeria ó ní ticket Tinubu fi win nìyẹn, ó ní Tinubu victory ipe láti short ẹnu wọn up ni, ó ní Tinubu ti short ẹnu wọn up already. Àwọn lára àwọn olórí àwọn kan ti sọ̀rọ̀ ṣé wọ́n pé Kaduna yìí ni wọ́n ti mú olórí àwọn kan tí wọ́n show ẹ̀ live and direct tí paper gbé television gbé kan tó di pé wọ́n bẹ́ orí ẹ̀. That same Kaduna ní ayé Buhari àwọn ọ̀gá àwọn kan àárí kankan nu wọn tó jáde tó sọ̀rọ̀. Ara àwọn olórí àwọn kan reference wọ́n sọ aṣọ ọmọ lórí wọ́n sọ aṣọ ọmọ lójú wọ́n dẹ̀ ṣú ẹ̀ wọ́n ò dẹ̀ rí kíní yẹn tracy fóònù tó fi kámẹ́rà wọ́n ò rí tracy títí wọ́n fi bẹ́ orí ẹ̀. Nobody tó sọ anything wọ́n bẹ́ orí ẹ̀ àbẹ́gbé ni wọ́n bẹ́ orí ẹ̀. That same Kaduna ẹ̀pẹ́ náà sì rẹ̀ lù fà lónà àwọn náà kàbí Tinubu sẹ́yìn bàbá Tinubu kíní kan bàbá Tinubu bàbá Tinubu wọ́n ti bàbá Tinubu ń sìn. Ẹ jẹ́ nǹkan síta fún yín. Ex-governor of Kaduna State Nasiru El-Rufai want to set Nigeria on fire with his utterances. We deceive Christians during election with Muslim ticket. With this, can you imagine? And nínú Quran ó sọ pé la'natullahi ala likasibina. Ala likasibina ala likasibati. Ìlànà Ọlọ́run kó máa bá gbogbo òpùrọ́. Ìdá òpùrọ́ lóbìnrin tàbí òpùrọ́ lọ́kùnrin. Ala likasibina ala likasibati. Only we deceive the Christians during election. During campaign, we deceive the Christians during campaign. Nigeria must be Muslim, either locally or federally. Abi federal, either local or federal level. El-Rufai said the victory of Bola Ahmed as Silent Christians Association of Nigeria. Pew! It shocked me. That he will sustain an Islamic government for 20 years. He will sustain an Islamic government for 20 years in Kaduna and the federal level. We died here. Wọ́n bí jaere. I dare you. Káwọn Christian Mùsùlùmí nínú lóòótọ́, but káwọn Christian kon fodo wọn wá kó máa wò yín. Kó máa wò yín, àwọn pé tí impose àwọn mufuti àwọn olúwo sáàrin tiwa náà. Káwọn Christian kon fọwọ́ tó máa ṣe kí Nigeria lanu gangan lele. Planning to set Nigeria ablaze. Okay, àwa gan dúró de yan retí. Ẹ pé ti ṣìírí. Which kind of nonsense be this one?
number. Only Islamic government will not ending. Not only in Kaduna State, but Nigeria at large. The ticket is for Islamic dominance, and that it will sustain Islamic government for 20 years, for the next 20 years. So for the next 20 years, you see, come up our Christian loni. Come up our oníṣẹ̀ṣe loni. Ko de ku wa fọwọ́ ẹlẹ́ran. So former national director of Kant Botape. I am so disappointed a bit disappointment in ex-governor Nasiru El-Rufai. You see, he will not say than that. I am so disappointed. Yet we have all these Christian leaders building church, building house, building oríṣiríṣi in Nigeria. The largest auditorium in the world, Christian auditorium in the world. Pastor continue call me. Be àwọn ọmọ ọjọ́ pastor yẹn wà mí bí, so I don't want to mention his name. Hello wo. Abi Pastor Adeboye. Yes. That auditorium tí wọ́n build lọ́wọ́ will be the largest auditorium for our Christian in the world. Nigeria ló máa wà. Yes, Nigeria is a poverty country. Now tell me. Ṣé auditorium yẹn kì í pé tó bá yá ń sìn? Àwọn tó wà bí mama borí. Yes, I am a Muslim. I keep on repeating myself. But Ọlọ́run ọba o. I didn't tell you Ọlọ́run ọba go. And moreover, our Yoruba, ní jìn ní Saudi. We are not from Saudi. Jọra wa. Imu mi ló fẹ́ bí ọṣẹ ìyàwó, imu ni kudu bí ọṣẹ ìyàwó yìí. Imu Saudi ni so bí bàtà ṣẹ́wó yìí. Imu ló ti wá jọra wọn. Imu tèmi ló ruke. Imu tí wọ́n ló ṣe gongo. Kì í ṣe kankan náà. Bá wọn tán ní Israeli. So why must you force us? Why must you force us? Pé ẹ̀sìn ṣáà ní ká ṣe, kí ló dé? Ṣé Ọlọ́run bá gọ̀ kò lè dá gbogbo ayé lẹ́sìn kan ni? Kí ló tí Ọlọ́run fún ara rẹ̀ tó ṣe gbogbo ayé ní ẹlẹ́sìn méjì, ẹlẹ́sìn mẹ́ta, ẹ̀sìn tó wà láyé ń sìn, go and Google search it. The last time I check it, ẹ̀sìn tó wà láyé, we have 4,786 religions. 4,786 religions. Ni a ní láyé ní last time tí mo check it. That was early this year. Mi ò mọ̀ iye tó máa jẹ́ nísìn. People are building ẹ̀sìn oríṣiríṣi every day. Look at sọ pé nǹkan tó fẹ́ sìn lélẹ̀. Ní ayé tá wà yìí, àwọn èèyàn kan wà tó pé Trump tó wà láyé yìí, pé ex-president of Nigeria, ex-president Trump tó wà láyé yìí ní àwọn kan sìn. Ẹ fẹ́ gbọ́, ní ẹnu ayé tá wà yìí, àwọn kan sìn ewúrẹ́, ọmọ ewúrẹ́, lamb. Tẹ́ bá wọnú train wa ní New York mi sọ other side o, ní New York mi tẹ́ bá wọnú àwọn train wa gan, wọ́n tún ti àwọn kíní wọn tún wọ́n lẹ̀ mọ́ bẹ̀. Pé yes, pé ara ẹ̀ wà tender. That is why they love it. And they say Ọlọ́run tàwọn táwọn máa sìn. They turn it to religion. Àwọn mi tó bá wọn ká ní kó sìn. Kí o wèrè, wàhálà àti fa wèrè lọ́yàn o. Àti kẹ́ran mẹ́rò tó bá yá ti gbọ́ ọmọ àwé láwa ni. A máa lò jáàbù. Tí ó bá wá tẹ́ wọn lọ́wọ́, wọ́n ní ká máa lò nìkọ́ọ̀bù. Tá bá wá kọ̀tọ̀ sọ pé àgbà fún àwọn ọmọ àpín Nàìjíríà. Ẹ má chòpò bá wọn jà. Fúnra wọn náà mọ̀, fúnra wọn lóògùn jẹ́. Ẹ má chòpò bá wọn jà. Ọdún wo ni Bọ́lá Ahmed Tinubu ló ti fẹ́rẹ̀ mi Tinubu? Ṣé ní sinimá ní kó dá jáàbù bolẹ̀? Àmọ́ ó lè gbà o. Èmi ò wá mọ̀ ìtẹ́jẹ́ Christian lórí page mi, bóyá ẹ máa gbà. Ẹ dákun tó bá ti di kó ti fẹ́ da aṣọ bò yín lórí, tẹ́ ti fẹ́ dàpọ̀ bójú. Ẹ kàn sí mi o. Mò ń tà jáàbù o. Ẹ kàn sí mi o, ìjáàbù wà o. Ìjáàbù wà. Ẹ kàn sí mi. Gbogbo adele ha. Ẹ bá àwọn Taliban ṣe. Ẹ má bá àwọn Taliban ṣe. Kódà tó dé send pé lẹ́yìn tó hijack ìlú àwọn kí lórúkọ ẹ̀tàn. Gbogbo fóònù wọn ni wọ́n seize. Wọn ò jẹ́ kó lo fóònù nílùú yẹn mọ́. Obìnrin ò lè lọ sí university. Náà obìnrin ò lè jáde láì jẹ́ pọ́kùnrin tẹ̀lé. Ṣẹ́sìn náà nìyẹn. Ẹ káwọ́ kò bí ẹ ṣe National Theatre.
gbogbo àwọn Christian tó ń bú àgbà yẹn ẹ̀yin ẹ fẹ́ dàlúrú ẹ wá Yorùbá nation ẹ fẹ́ dàlúrú ẹ wá Yorùbá nation. I wish bá mi share fídíò yìí kí gbogbo wọn rí ẹ gbọ́dọ̀ sùn ẹ lù fà ilé ẹ̀kan sí eléri ibú tí ń sunkún jẹ́jẹ́ wèrè aṣòṣì mámọ̀ sọ̀rọ̀ sókè olórí ibú. We'll come back for a discussion. Duk da taron dangin da aka yi, duk da addini da aka yi amfani da shi, wèrè. Allah ya ba Aṣíwájú nasara. Ṣẹ́rí òun kan ti pè ní Aṣíwájú Nasara El-Rufai dábàá Aṣíwájú Nasara El-Rufai eléri ibú may Nasara El-Rufai bá a kàlí ní make am for you. Àti wo one chance o. Abinda muka samu muka yi a Kaduna yanzu an yi shi a ƙasa gaba daya. Arogo. Babu wani makareci da zai zo ya ce zai fito ya ce shi zai yi siyasa na Kiristanci ya ci zaɓe. Peter Obi ya yi ga inda yake. Wọn fẹ́ Peter Obi yẹn rárá infidel ni. Tun da Aṣíwájú ya ci zaɓe kan tsit. Hello, welcome. Hello. Àwọn olórí ibú wọ́n bá wọn káàdù kọ́ bọ́dì mọ́tò wọ́n fi wọ́n paradà ṣe báwọn káàdù yẹn gbà yẹn. Àwọn tó jẹ́ Yorùbá láàrin wọn á pariwo wọ́n dákẹ́ ni wọ́n wọ̀ sí bí ọbẹ̀ inú páànù. El-Rufai ti fi wọ́n kọ́ bọ́dì mọ́tò. Ó láwọn ti ṣọ́ọ̀tì ẹnu wọn àwọn ti pa wọ́n lẹ́nu mọ́ Aṣíwájú fi tìrì ti pa wọ́n lẹ́nu mọ́. Tẹ́ ẹ bá gbin orí yín lẹ̀lẹ̀ wọ́n á so orí yín kalẹ̀ ní jẹ́sì nìyẹn. I am not against Islam, I'm a Muslim. Yes, ni àwọn Fulani. And again, even if you are a Muslim, tó bá ti jẹ́ Yorùbá, tó bá ti jára wọn, you are an infidel. Tó bá yá sí lẹ́yìn yẹn, wọ́n pé okay o, gbogbo yín ti ń bójú tán o. Ta fẹ́ nísìn ni pé ìwọ tó bá ti sọ pé o ṣe bá ṣe ń ṣe Islam sí wa, orí bíbẹ́ ni fail. Orí bíbẹ́ ni fail. Wọ́n yẹ pààyàn tó ń Kaduna. Ẹ kí Buhari sọ anything. Gbogbo 0.5% ilẹ̀ Kaduna. Tẹ́ bá lè gbin anything bẹ́ẹ̀ mọ́. Tẹ́ bá sọ ọkọ kalẹ̀ báyìí orí èèyàn lè máa mú jáde òkú wọn Kaduna sìn wọ́n ti sin èèyàn ní ẹyọ kọ̀ọ̀kan Kaduna ọ̀nà ti na mass burial ni bí àṣà ọmọ mi Williams wọ́n gbẹ́lẹ̀ 50 100 bẹ́ẹ̀ ṣe rọ́ wọn sí ni everyday ni Buhari ò sọ pẹ́m El-Rufai olórí burúkú iná kò sọ pẹ́m ọkùnrin sọ pé Buhari ni grand patron wọn El-Rufai ni patron Baba Tinubu we dey wait for you o àwọn retí kẹwàá ṣe wèrè kí wọ́n lè jọ ṣe gbogbo àpapọ̀ ní orí gbọ́dọ̀ máa sán ni I promise you mi ní rí jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ ṣe bá mi subscribe sí YouTube channel mi mo ń lọ mo ń bọ̀ Yorùbáwùyí lèmi ń jẹ́ ẹ wo ara máa.